àwọn ilẹ̀ Lárúbáwá báwọn British ṣe kó àwọn bàbá wa lẹ́rú làwọn ilẹ̀ Lárúbáwá náà ta àwọn bàbá wa sínú ọkọ̀ àwọn bàbá wa lóko ẹrú. North òun ni wọ́n ti ta àwọn èèyàn wa jù sóko ẹrú ní fún Arabs. Ibo ni wọ́n kó àwọn bàbá wa yẹn sí? Ṣé ẹ̀mọ́ tí wọ́n ṣe fún wọn bẹ́ẹ̀ fi rórí pa wọn ní gbogbo àwọn Arab countries yẹn? Èyí tí wọ́n ṣe fún wọn ni pé wọ́n tẹ gbogbo wọn lọ́dàá. Gbogbo àwọn bàbá wa yẹn tẹ́kọ́ lẹ́rú lọ yẹn wọ́n tẹ̀ wọ́n lọ́dàá, wọn ò jẹ́ wọ́n reproduce. I love my African people the same way I love my mother and my grandmother. I'm in love with Africans. Africans are hated everywhere. Ẹ wo àrà tí wọ́n fi àwọn baba ńlá baba wa tí wọ́n fi wọ́n dá. Tí bàbá kí n béèrè báyìí pé ẹni tó ń treat àwọn èèyàn báyìí, tó ń treat àwọn èèyàn pẹ̀lú fídíò tá a wò yìí, tó ń fún wọn lóúnjẹ bí ìgbà tí ẹ bá ń fún adìyẹ lóúnjẹ tẹ wá dáadáa wà lẹ́ àtẹ àgbàdo, adìyẹ wá sáré kùrùkùrùkùrù nígbà tẹ fẹ́ já lóúnjẹ tẹ dódò tẹ wá mi oúnjẹ yẹn báyìí táwọn ẹja wá sáré bọ̀ gudugudugudu nínú odò rírírírírírí ẹ wá da oúnjẹ sínú odò fọ́njà fẹ́ mọ gbogbo ó sì mọ sáré kiri. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe fáwọn bàbá yín lóúnjẹ. Sáwọn tí wọ́n wá ṣerú nǹkan yẹn fáwọn bàbá yín, irú àwọn yẹn ni wọ́n wá mú salvation wá fún yín. Ibi táwọn wá lọ ní pé àwọn tí wọ́n wá ra ẹrú yìí, àwọn funfun tí wọ́n ra ẹrú yẹn tí wọ́n lo ète ọgbọ́n àti ète tí wọ́n fi ra ẹrú látọwọ́ àwọn bàbá wa tí wọ́n ta àwọn èèyàn wọn lẹ́rú yìí, àwọn yẹn wọ́n wá láwọn mú ìgbàlà wá fún yín. Ṣẹ́ni tó ń ra ẹrú tó ń ta ẹrú ni ó sọ fún yín, yóò ṣàlàyé tí wọ́n pè ní ìfẹ́ fún yín, ni ó ṣàlàyé tí wọ́n pè ní love fún yín. Ìlú tó pè ní Ọ̀yọ́túnjí came from the origin of slave trade. Àwọn bàbá wa tí wọn ò mọlé mọ́ tí wọ́n ti tàṣókò ẹrú gbà tí ẹrú wa parí, tí slave trade parí, tí gbogbo ẹ parí, olóbi àwọn yẹn. Even till today we still have those blacks ní aims of affairs government àwọn British countries tá à ń sọ yìí. Àwọn Arabs àwọn tẹ àwọn bàbá wa lọ́dàá, wọ́n pa wọ́n lápasáyé. Nígbà tí ó mọ tó táìmù tí ọ̀rọ̀ slave trade fẹ́ end, wọ́n eradicate gbogbo wọn, wọ́n pa wọ́n dànù. Àwọn tó ṣẹ́kù ní blacks nígbà náà wọ́n eradicate wọn, wọ́n ò fẹ́ rí traces sí wọn pé nǹkan kan bẹ tó jẹ́ dúdú. The most deadliest people, the most wicked people ó làwọn àwọn Lárúbáwá. Mo challenge àwọn èèyàn wa tí wọ́n ń gbé Saudi àbí tí wọ́n ń gbé Kuwait àbáwọn tí wọ́n ń gbé Cairo, àwọn tí wọ́n ń gbé gbogbo ilẹ̀ Lárúbáwá àwọn Arab countries yẹn, kí wọ́n jáde kí wọ́n fi passport náà wá pé citizen ilẹ̀ Lárúbáwá ni mí. Àbí Dubai náà ń gbé kán mú jáde pé citizen Arab ni mí. Ẹ lè rí. And these are the people tó máa lò jẹ́ náà wá fún. Àwọn náà máa àlùjànnà pé ẹ̀wọ̀n tó bá ti ṣe ti Islam láyé o, tó bá ti ṣe dáadáa láyé o, ó lọ àlùjànnà tó jẹ́ pé àlùjànnà yẹn tẹ́ bá dé àlùjànnà ó mọ̀ ṣe o. Wọ́n jẹ́ ọpọlọ wa rú gan. Bí wọ́n ṣe ròyìn àlùjànnà yẹn, ẹ rò pé ìròyìn àlùjànnà tí wọ́n ròyìn yẹn tí àwọn Lárúbáwá ròyìn fún wa nínú Kùránì tán kọ kalẹ̀, ní ìròyìn àlùjànnà yẹn bó ṣe dùn tó yóò wà bẹ́ẹ̀. Lárúbáwá tó wà lè pa àwọn èèyàn yín lápasáyé tí wọn ò fẹ́ kẹ́ exist, àwọn wà múra àlùjànnà yẹn, àyè ìgbádùn yẹn wọ́n wà mú wá fún yín. Wọ́n lọ́mọ tí ó bá já ṣàmù kékeré bẹ́ẹ̀ ní ó ti mọ̀ sẹ́nu ṣámṣám. Ẹni tí ó mú ìjọba ọ̀run àlùjànnà wá fún yín, àárín lára rẹ̀ látàyé ó ti mọ̀ fi hàn yín látàyé, yóò mọ̀ fún ní gbogbo mùdùmùdù rẹ̀ látàyé. Bẹ́ẹ̀ bá lọ sí àjìgán lásán gan, tẹ́ẹ̀kan lọ fún àjìgán, bẹ́ẹ̀ bó ṣe mọ́ pa yín ti sẹ́gbẹ́ kan ni. Ṣé treatment tí wọ́n fún àwọn èèyàn tí wọ́n lọ́wọ́ ni wọ́n fún yín tẹ́ bá dọ̀hún? Kí ló tẹ̀ ronú? Ìròyìn àlùjànnà nínú Quran, wọn ò lè ròyìn rẹ̀ fún yàn kí kára yẹn kọ́ mọ̀mọ́ gbá yágíyágí. Ìran Yorùbá wuyì káàkiri àgbáyé, ẹ má jà tójú àṣà mọ́lẹ̀, ńṣe ni ẹja gbéga. Ọmọ Yorùbá ni mí, Odùduwà ni bàbá mi, wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́wọ́. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa gbọ́dọ̀ kú. Ìbà Olódùmarè, ìbà gbogbo ajínilọ, mo ṣèbà ọmọdé, mo ṣèbà gbogbo. Mo kí gbogbo ọmọ káàrọ̀ oòjíire pátá nílé lóko lẹ́yìn òde gbogbo bí tẹ́tún ti láǹfààní
látún ti máa gbọ́ mi lórí ètò tá a pè ní ìràpadà ọmọ Yorùbá àtúpọ̀ ògbọ́dọ̀ kú ṣàlàfíà ní bá gbogbo àmú kí wá ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ́rú ẹ̀làbọ̀yè bọ́ ṣiṣẹ́ ọmọọba Adéọlá Adéyẹyè kíjìpá ọ̀rọ̀ òun náà ló kọ tèmi ìgbà mọ́lẹ́mí lọ́mọ bíbí wọn nídùú ọ̀ṣun wọn máa rò ó níbo ẹja kìkì ọ̀kasà ní ilẹ̀ bẹ́ẹ̀ mi lọ́mọ bàlùfọ̀n aláyé mọ̀rẹ́ ọmọ onílẹ̀ kẹyìn ọmọ onílẹ̀ kẹṣẹ̀gì èmi lọ́mọ aláṣọ mẹ́ta mọ̀fẹ́ ọ̀kan ń ṣe rómi ọ̀kan ń ṣe wọ̀mí ẹ̀kẹta ló ń ṣe bó lè rómi bó lè wọ̀mí sáàtì ẹ̀ mójú mi dòde. kí ni tí a jọ fẹ́ gbé ẹ̀wò lórí ètò lónìí kí ni tí a jọ tún fẹ́ pẹ̀kẹ́lù ọ̀rọ̀ tí à ń bá bọ̀ nípa slavery pé àwọn bàbá wa bí tí àwọn British ṣe fún wọn ní tí àwọn Arab ṣe fún wọn àwa bá ọ̀rọ̀ yẹn abádébi pé àwọn èèyàn wa tí àwọn Arab kó ibo ni wọ́n kó wọn sí mo kí n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ jájọ wo fídíò yìí. I love my African people the same way I love my mother and my grandmother. I'm in love with Africans. Africans are hated everywhere. ẹ wo àrà tí wọ́n fi àwọn baba ńlá baba wa tí wọ́n fi wọ́n dá the blacks the Africans ẹ wo nǹkan tí àwọn British àwọn aláwọ̀ funfun àwọn colonizers yín àwọn missionaries yín tí wọ́n láwọn wá polówó Jésù fún yín tí wọ́n láwọn wá polówó tí wọ́n láwọn wá polówó eternity fún yín tí wọ́n láwọn wá polówó good tidings fún yín bí wọ́n ṣe treat àwọn èèyàn yín olè ń wò yìí láàrin èmi àti yín ṣẹ́ni tí ó ní heaven lọ́wọ́ tó jẹ́ pé ibi ìfàyàbalẹ̀ ibi tí ó tutù ríngindín bí Bíbélì ṣe sọ bí Kùránì ṣe sọ tó ní lọ́wọ́ tó mú wá fún yín ṣé yóò treat yín báyìí àbẹ́ ẹni tó ń treat bẹ́ẹ̀ kí n béèrè báyìí pé ẹni tó ń treat àwọn èèyàn báyìí tó ń treat àwọn èèyàn pẹ̀lú fídíò tá a wò yìí tó ń fún wọn lóúnjẹ bígbà tí ẹ bá ń fún adìyẹ lóúnjẹ tẹ́ wá dáadáa wà alẹ́ àtẹ àgbàdo adìyẹ wá ń sáré kùrúkùrúkùrú ẹgbà tẹ́ fẹ́ já lóúnjẹ tẹ́ dódò tẹ́ wá mi oúnjẹ yẹn báyìí táwọn ẹja wá ń sáré bọ̀ gudugudugudu nínú odò rírírírírírí tẹ́ wá da oúnjẹ sínú odò fọ́njà bẹ́ẹ̀ mọ gbogbo wọn ó sì mọ sáré kiri bẹ́ẹ̀ ni wọ́n ṣe fáwọn bàbá yín lóúnjẹ sáwọn tí wọ́n wá ṣerú nǹkan yẹn fáwọn bàbá yín irú àwọn yẹn ni wọ́n wá mú salvation wá fún yín ni wọ́n mú gbàlà wá fún yín ni wọ́n wá júwe pé there is something called love fún yín tí ẹ bá ṣe pé ohun tí wọ́n ṣe pẹ̀lú brain ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú brain àwọn Africans tí wọ́n dé brain Africans mọ́nà agolo ṣé èèyàn lè worú fídíò tí mo tẹ́ wò yìí kẹ́niyàn ó dẹ̀ tó máa rẹ́rìn ṣé èèyàn lè worú fídíò tẹ́ wò yìí kẹ́niyàn dẹ̀ tó máa praise àwọn tí wọ́n ṣerú nǹkan wọ̀nyí ìtẹ́ wò yìí kékeré ni nínú nǹkan tí ojú àwọn baba ńlá wa tí wọ́n kó lẹ́rú tí ó rí àwọn èèyàn kan bí mílíọ̀nù questions kan pé ṣé ká fi àwọn òkè pé àyètì àwọn tí wọ́n kó wa lẹ́rú ká fi ọ̀nà wọn lẹ̀ àwọn tí wọ́n wá ta ẹrú yẹn ń kọ́ tẹ́ bá wo àwọn fídíòs mi kan tí mo ṣe sẹ́yìn ó kún ara reason tí ó fi jẹ́ pé mò ń bá àwọn ará Ọ̀yọ́ mò ń bá wọn jà pé inú mi ò dùn sí wọn pẹ̀lú ọwọ́ tí wọ́n ń gbé lásìkò tó yẹ kí wọ́n tiẹ̀ bring ìfẹ́ kí gbogbo wa jọ fi ìfẹ́ lò torí pé àwọn babalá baba wa àwọn tó ti jẹ ọba lánàá ní Ọ̀yọ́ àtàwọn ìlú kọ̀ọ̀kan wọn ò wà exempted nípa slave trade ipa tí wọ́n kó nípa pé à ń ta àwọn èèyàn wa lẹ́rù iṣẹ́ kékeré òun náà fífi ojú òre wo àwọn ìtàn tó jáde láti Ọ̀yọ́ torí wípé slave trade àwọn tí wọ́n ta àwọn babalá wa lẹ́rú àwọn náà nínú Ọ̀yọ́ so mi sọ wípé wọ́n tí wọ́n ṣe sọ wípé à ń dọwọ́ bo táwọn Africans náà ṣe èyí táwọn babalá baba wa ṣe tí wọ́n ta àwọn èèyàn wọn sóko ẹrú àmọ́ the bone of contention tá à ń sọ ni pé a gbà pé àwọn bàbá wa ni wọ́n ta àwọn èèyàn wa sóko ẹrú wọ́n tà wọ́n sóko ẹrú látara ìwà wọ́nra látara àtẹnujẹ látara àìnílàákàyè àìní àròjinlẹ̀ pẹ̀lú ẹ̀tàn tí àwọn funfun tá a sọ yìí mú wá bá wọn
wọ́n dẹ̀ gba ẹnu dúdùn, wọ́n dẹ̀ fi ẹ̀tàn yẹn wọ́n dẹ̀ fi ta ìran wọn, wọ́n fi ta ọjọ́ ọ̀la wọn, wọ́n fi ta sóko ẹrú. Wọ́n wá ta sóko ẹrú tán, ìyà rẹ̀ là ń jẹ lónìí. Now ibi táwọn lọ ní pé àwọn tí wọ́n wá ra ẹrú yìí, àwọn funfun tí wọ́n ra ẹrú yẹn, tí wọ́n lo ète ọgbọ́n àti ète tí wọ́n fi ra ẹrú látọwọ́ àwọn bàbá wa tí wọ́n ta àwọn èèyàn wọn lẹ́rú yìí, àwọn yẹn wọ́n wá láwọn mú ìgbàlà wá fún yín. Ṣẹ́ni tó ń ra ẹrú, tó ń ta ẹrú, ni ó sọ fún yín, yóò ṣàlàyé tí wọ́n pè ní ìfẹ́ fún yín, ni ó ṣàlàyé tí wọ́n pè ní love fún yín. Now if you understand ní tá à ń sọ tọ́rọ̀ yóò fi yé yín dáadáa, ẹ jẹ́ ká jọ wá lọ rúùtù ìbéèrè tí mo béèrè nígbà tá a bẹ̀rẹ̀ fídíò pé àwọn bàbá wa, all the blacks, àwọn Africans tí àwọn Arab kó lẹ́rú, ìbò náà kó wọn sí. Ok, àwọn white, àwọn British, àwọn Europeans, French, nǹkan gbogbo wọn tí wọ́n kó àwọn blacks lẹ́rú tí wọ́n ní láyé slave trade. Ìgbà tí slave trade parí, tí wọ́n end slave trade, wọ́n fi àwọn blacks yẹn lẹ̀ tí wọ́n ṣe kí ni, tí wọ́n ń ṣẹ̀mí ní àwọn European countries yẹn. Láfi ní Black America, lẹ́fi dé àwọn France, lẹ́fi bá dúdú náà bẹ́ẹ̀ tó jẹ́ French, lẹ́fi bá àwọn blacks ní Germany káàkiri, àwọn ìlú yẹn káàkiri, wọ́n á ń pò ní Black kìnìkan, Black America, Black kìnìkan, àwọn Black British. Irú ẹ̀ náà ló bí irú ìlú tó wà ní California tí wọ́n ń pè ní Ọ̀yọ́túnjí. Ìlú tó ń pè ní Ọ̀yọ́túnjí came from the origin of slave trade. Àwọn bàbá wa tí wọn ò mọlé mọ́, tí wọ́n ti tà sóko ẹrú gbà tí ẹrú wa parí, tí slave trade parí, tí gbogbo ẹ̀ parí, olóbí àwọn yẹn. Even till today we still have those blacks ní aims of affairs government àwọn British countries tá à ń sọ yìí. Òun la fi gbé òkè àgbà pé n tó ṣẹlẹ̀ lánàá ó lọ àbí ìjà yẹn wọ́n wá owó ẹ̀bọlẹ̀, wọ́n stop slave trade. Bó tẹ̀ jẹ́ pé kò dùn mọ́ wa nínú, a lè foríjì wọn lára, torí pé bàbá foríjì wọn a lè gbàgbé. Ẹni tó sú ló gbàgbé, tó kò lè gbàgbé láíláí. Ṣùgbọ́n síbẹ̀ wọ́n sì ń treat àwọn tó wà ń bẹ̀ báyìí ní ìsìn, wọ́n ń treat wọn with inferiority complex. Àmọ́ aṣáàṣì ń rí wọn bẹ̀ pé òkè o, àwọn èèyàn wa ni, ẹ lọ Brazil, ẹ lọ Portugal, ẹ bá àwọn èèyàn wa ń bẹ̀. Tí wọ́n slave trade tí wọ́n ṣe lọ ní Brazil, tí wọ́n ta àwọn èèyàn wa lẹ́rú, ló fà á tí ó jẹ́ pé ìran Yorùbá, culture Yorùbá ó wà ní Brazil dọ̀la, ó jẹ́ one of the largest practice spirituality in Brazil dọ́là. Tẹ́ bá dé Brazil ẹ rò pé wà nílẹ̀ Yorùbá láwọn areas kan ni, torí pé wọ́n mú àṣà àti ṣe ilẹ̀ Yorùbá ní ọ̀kúnkúndùn níbẹ̀. Ìgbà tí wọ́n end slave trade, àwọn bàbá tí wọ́n tàn slave trade, àwọn ni wọ́n bring àwọn nǹkan yẹn bẹ́ẹ̀ káàkiri gbogbo àwọn ìlú white tó kù. Àwọn ilẹ̀ Lárúbáwá, báwọn British ṣe kọ́ àwọn bàbá wa lẹ́rú, làwọn ilẹ̀ Lárúbáwá náà ta àwọn bàbá wa sínú ọkọ̀ àwọn bàbá wa lóko ẹrú. North òun ni wọ́n ti ta àwọn èèyàn wa jù sóko ẹrú ní fún Arabs ní láyé slave trade kíná tí pé tiẹ̀ òun ṣe transatlantic no Sahara làwọn gbà torí desert lọ́dọ̀ tí wọ́n. So àwọn ò gba orí omi, àwọn tí òyìnbó ni wọ́n gba orí omi, àwọn tí Arab orí ilẹ̀ ni wọ́n gbà. Now àwọn tí àwọn Arabs wá kó lẹ́rọ àwọn blacks yẹn, ẹ lọ sí ilẹ̀ Lárúbáwá, ẹ lọ sí Saudi Arabia, ẹ lọ sí gbogbo àwọn Arab countries, ẹ lè rí dúdú kan tí wọ́n sọ fún pé is a citizen of that nation. Ibo ni wọ́n kọ́ àwọn bàbá wọn yẹn sí? Ṣé ẹmọ tí wọ́n ṣe fún wọn tẹ́ẹ̀fì lórí pa wọn ní gbogbo àwọn Arab countries yẹn? Èyí tí wọ́n ṣe fún wọn ní pé wọ́n tẹ gbogbo wọn lọ́dàá. Gbogbo àwọn bàbá wọn yẹn tẹ́kọ́ lẹ́rú lọ yẹn, wọ́n tẹ̀ wọ́n lọ́dàá, wọn ò jẹ́ wọ́n reproduce.
àwọn Americans, àwọn British, àwọn ibi tí wọ́n kó àwọn Africans lẹ́rú, àwọn fún wọn láàyè àti reproduce lọ́dọ̀ wọn. Wọ́n fún wọn láàyè pé wọ́n fẹ́ra wọn, wọ́n ń bímọ. Tẹ́ pé tó bá ti bímọ yẹn náà, ọmọ yẹn náà ti di ẹrú fún olówó rẹ̀. Ó dàgbà tẹ́ bá ra ajá, akọ ajá, abo ajá, tẹ́ wá rà sínú ilé tí wọ́n wá ń bímọ jọ sínú ilé. Ṣé mọ̀ pé ọmọ ajá yẹn ẹ̀yin náà lẹ́ni? Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn Africans tí wọ́n kó lẹ́rú lọ sáwọn British yẹn ṣe rí. Ọmọ tí wọ́n ń bí offspring wọn, àwọn tí wọ́n rà wọ́n lẹ́rú, àwọn náà ni wọ́n. But wọ́n fún wọn láyè láti máa reproduce kí owó wọn lè bá máa pọ̀ sí. Òun ni a fi ń rí àwọn blacks yẹn káàkiri gbogbo àgbáyé, àwọn western world yẹn lónìí tí wọ́n ń jẹ́ citizen, kíní kan citizen, tí wọ́n ti ń lo decades. Ìmí ò tiẹ̀ rántí lé mọ́ torí pé kí ni ibẹ̀ ni wọ́n bí sí, ibẹ̀ ló ti dàgbà, ibẹ̀ ló ti jẹ́. So wọn ò lè claim pé Africa gan, àfàwọn tó ń trace sí bloodline wọn wá padà sí Africa. Àmọ́ àwọn Arabs, àwọn tẹ àwọn bàbá wa lọ́dà, wọ́n pa wọ́n lápá sáyé. Nígbà tí ó mọ tó táìmù tí ọ̀rọ̀ slave trade fẹ́ end, wọ́n eradicate gbogbo wọn, wọ́n pa wọ́n dànù. Àwọn tó ṣẹ́kù ní blacks nígbà náà, wọ́n eradicate wọn. Wọ́n ò fẹ́ rí traces sí wọn pé nǹkan kan bẹ tó jẹ́ dúdú. The most deadliest people, the most wicked people, all àwọn Lárúbáwá. Gbogbo tí ń jẹ́ Africans tí wọ́n kó ní ẹrú lọ sí ilẹ̀ Arab. Nígbà tí ọ̀rọ̀ slave trade ń parí, wọ́n eradicate wọn. Wọn ò fẹ́ jẹ́ kán ní ìran rárá. Wọn ò fẹ́ gbọ́ nǹkan tí ń jẹ́ African àbí black kìíní kan ní ilẹ̀ Arab dọ̀la. Ìdí náà nìyẹn tó fi jẹ́ pé ẹ sọ fún mi mélòó ọmọ Nàìjíríà, ọmọ Yorùbá, àbọ̀mọ Áfíríkà adúláwọ̀ tó lọ sí ilẹ̀ Arab tó ń gbé bẹ̀ tó wá fún ní citizenship, ìwé ìgbélú tó ti dọmọ onílùú. Ẹ lè rí láyé because they don't give it to them. Lárúbáwá ò lè sọ yín di citizen ìlú ẹ̀ láéláé, kò lè sọ yín dọmọ onílùú láéláé, wọn ò lè fún yín ní pálí wọn. Bà àwọn western world tó kún fún àwọn èèyàn, àwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá, ọmọ Nigerians, ọmọ Yorùbá tó jẹ́ French citizen, tó jẹ́ British citizen, tó jẹ́ American citizen, Canadian citizen, bẹ́ẹ̀. Àmọ́ ẹ sọ mo challenge àwọn èèyàn wa tí wọ́n ń gbé Saudi, àbí tí wọ́n ń gbé Kuwait, àbáwọn tí wọ́n ń gbé Cairo, àwọn tí wọ́n ń gbé gbogbo ilẹ̀ Lárúbáwá, àwọn Arab countries yẹn, kí wọ́n jáde kí wọ́n fi passport náà wá pé citizen ilẹ̀ Lárúbáwá ni mí. Àbí Dubai náà ń gbé, kán mú jáde pé citizen Arab ni mí. Ẹ lè rí. And these are the people tó máa àlùjánnà wá fún. Àwọn náà máa àlùjánnà pé ẹ̀wọ̀ tó bá ti ṣe ti Islam láyé o, tó bá ti ṣe dáadáa láyé o, ó lọ àlùjánnà. Tó jẹ́ pé àlùjánnà yẹn tẹ́ bá dé àlùjánnà, ó mà ṣe o. Wọ́n jẹ́ ọpọlọ wa rú gan. Bí wọ́n ṣe ìròyìn àlùjánnà yẹn, ẹ rò pé ìròyìn àlùjánnà tí wọ́n ròyìn yẹn, tí àwọn Lárúbáwá ròyìn fún wa nínú Kùránì tán kọ kalẹ̀, ní ìròyìn àlùjánnà yẹn bó ṣe dùn tó, yóò wà bẹ́ẹ̀. Lárúbáwá tó wá lè pa àwọn èèyàn yín lápasáyé tí wọ́n fẹ́ kẹ́ exist, àwọn wà múra àlùjánnà yẹn, àyè ìgbádùn yẹn wọ́n wà mú wá fún yín. Wọ́n lọ́mọ tí ó bá já ṣàmù kékeré báyìí ló ti mọ̀ sẹ́nu ṣámṣám. Ẹni tí ó mú ìjọba ọ̀run àlùjánnà wá fún yín, àárín lára rẹ̀ látàyé ó ti mọ̀ fi hàn yín látàyé, yóò mọ̀ fún ní gbogbo mùdùmùdù rẹ̀ látàyé. Bẹ́ẹ̀ bá lọ sí àjìgán lásán gan, tẹ́ẹ̀kan lọ fún àjìgán, ẹ̀ẹ́dẹ́ bó ṣe mọ́ pàyín ti sẹ́gbẹ́ kan ni. Ṣé treatment tí wọ́n fún àwọn èèyàn tí wọ́n lọ́wọ́ ni wọ́n fún yín tẹ́ bá dọ̀hún? Kí ló tẹ́ ronú? Ìròyìn àlùjánnà nínú Quran, wọn ò lè ròyìn rẹ̀ fún yàn kí kára yẹn kó mọ̀mọ̀ gbá yágíyágí níbi tí wọ́n tan àwọn èèyàn wa dé. Tẹ́ bá ti dé ọgbà àlùjánnà yẹn o, gbogbo ẹni tó bá ti wà àlùjánnà, bẹ́ẹ̀dì tẹ́mọ̀ sùn, àṣẹ́rì tẹ́mọ̀ sùn yẹn, bẹ́ẹ̀dì yẹn ẹ̀ ní fọwọ́ kan fúnra rẹ̀ ní bẹ́ẹ̀dì yẹn ó wà lẹ̀. Tẹ́ bá ti fẹ́ sùn lẹ́kàn ni mo fẹ́ sùn, bẹ́ẹ̀dì yẹn ó kàn wà lẹ̀ fúnra rẹ̀, ẹ sì lie down, tẹ́ bá lie down yóò kàn tún lọ sókè fúnra rẹ̀ ni. Simple as ABC, ẹ sì sùn. Pé omi tó wà ń bẹ̀, wọ́n lómi mẹ́rin ló wà nínú, ìṣẹ́lẹ̀rú mẹ́rin ló wà nínú rẹ̀, tẹ́ bá fẹ́ mu bẹ́ẹ̀dì ó kàn lọlẹ̀ ní ẹ̀kàn mọ́ bùbá ẹ̀yìn ẹ̀ sì mọ́ mú. Àkọ́kọ́ wọ́n ní lábánù wàrà, wọ́n ní asal oyin, almahu omi tútù,
omi tó tutù tó lọ́wọ́rọ́ wọ́n àwọn nǹkan wọ̀nyí òun ló wà nínú nǹkan ṣe o ẹ̀kẹ́rin náà ní khamru ọtí ní mutí láyé àmàlọ́ mutí lọ́nà àlìjẹ́nà ẹ̀rí kó ní wọn ò pé ọtí táyé wọn ní haramu ní ẹ̀ lè mú àmọ́ tẹ́ bá ti wà àlìjẹ́nà ẹ wà máa mu ọtí bó ṣe wù yín tẹ́ bá ti wá mu ọtí yẹ yó ẹ kàn lọ́mọ báwọn 72 virgin yín lẹ́yọ kọ̀ọ̀kan ní orí wa ò pé rárá láfíríkà wọ́n dẹ̀ mú ẹ̀tàn yẹn wọ́n dẹ̀ brand ẹ̀ fún yín wọ́n dẹ̀ gbé wá fún yín ẹ̀sìn tẹ̀lé gọ́gọ́gọ́gọ́ bí wèrè ẹja ronú kàmọ́ntà ń ṣe these people wọn ò nífẹ̀ẹ́ yín débi pé kán lè fún citizen àwọn ní wọ́n á fún lọ́gbà àlìjẹ́nnà ẹ mọ̀ tara yín tẹ́ bá ti tara yín tán kẹjẹ́ á gbọ́. It is that time we Africans need to wake up. Let's ask questions. Ẹ jẹ́ béèrè. Ask them questions. Where are our fathers? Why tí wọ́n ní àlìjẹ́nnà ó ní oore yín wà ìjọba ọ̀run lóore yín wà tí wọ́n sì ń wá sí ìlú tí wọ́n sì wá ń wa gbogbo góòdù yín gbogbo nǹkan àlùmọ́nì yín wọ́n dẹ̀ ń kọ́ lọ sí ìlú tiwọn láti lọ develop ìlú tiwọn. Wọ́n dẹ̀ fún ẹ̀yin ní òkú wípé ọ̀run ò lẹ́tì gbẹ̀san ti yín kí ló táwọn lọ gbẹ̀san tiwọn lọ́run kí ló dé tí wọ́n á kó nǹkan ní tiwa tí wọ́n lọ fi ń bíbí ìlú wọn ẹ̀já ronú. Títí dìgbà mi ìtẹ́ láǹfààní àti pàdé mi lórí ètò ìtàpé ní àpàdé ọmọ Yorùbá ọmọọba Adéọlá Adéyẹyè ìkejì pààrọ̀ olóko tèmi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú ó dìgbà kan náà. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wa kúrò.